ọjọ́ ajé lónìí lágbára ọlọ́run ajé òkúkúrú sọ̀rọ̀ yóò fi lé wa ṣe ìwé àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹwàá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbé ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí bí àwọn oníṣègùn òyìnbó bí wọ́n ṣe ń kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sáwọn ilẹ̀ òkèèrè tí wọ́n lọ rè wá iṣẹ́ ajé ṣe níbẹ̀ látàrí bí ìjọba àpapọ̀ àti ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ṣe dẹnu kọlẹ̀ àti bí wọ́n ṣe kọ̀ jálẹ̀ láti mú ọ̀pọ̀lọpọ̀ aláìṣe rere àwọn oníṣègùn òyìnbó ọ̀hún wá sí ìmúṣẹ. Ní báyìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti fọwọ́ sí yíyàn sí ipò àti gbígbà sí iṣẹ́ padà àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ dókítà oníṣègùn òyìnbó lẹ́yìn tí wọ́n bá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba èyí tó jẹ́ dọ́dọ́gbọ̀n bó ti wà nínú ìwé eléyìí tó gbé iṣẹ́ àti ìlànà kalẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba àpapọ̀ tí wọ́n ní àwọn wòye wípé bí ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà oníṣègùn òyìnbó ṣe ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ láwọn ilé-iṣẹ́ ọba tó jẹ́ ti ẹ̀ka ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ láwọn ilé ìwòsàn ńláńlá gbogbo nílẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló tún gba ilẹ̀ òkèrè lọ láti lọ máa fi ìrírí wọn tún ṣiṣẹ́ níbẹ̀ fún ìjọba àti orílẹ̀-èdè èyí tí wọ́n bá wà ní ọ̀hún. Wọ́n wá ní báyìí o àwọn náà yóò bẹ̀rẹ̀ sí ní máa gba àwọn òṣìṣẹ́ ọ̀hún padà lélẹ́yìí tó jẹ́ wípé yóò jẹ́ àdéhùn láàrin ìjọba àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀hún tí wọ́n bá ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba lórí wípé ìlànà àti òfin tí wọ́n yóò máa tẹ̀lé. Bákan náà wọ́n ní àwọn yóò máa san owó ní dèdé owó èyí tí wọ́n ń gbà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba fún wọn o. Ọ̀rọ̀ ọ̀hún tó jáde láti inú ọ́fíìsì ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba eléyìí tó jẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti inú ọ́fíìsì rẹ̀ lọ̀rọ̀ ọ̀hún ti jáde o ní ọjọ́ karùn-ún nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí tí wọ́n sì ní kí wọ́n darí gbogbo ìròyìn ọ̀hún o lọ sí ẹ̀ka ìwòsàn gbogbo yálà ilé ìwé tàbí àwọn tí wọ́n jẹ́ olùdarí lẹ́ka ilé ìwòsàn ìjọba àpapọ̀ jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà kí oníkálukú wọn lè ní ìròyìn ọ̀hún lọ́wọ́ wípé ọ̀nà àbáyọ mìíràn tuntun wà fún wọn bí wọ́n bá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba. Àjọ ọmọlẹ́yìn Kìrìsìtẹ́nì eyín Christian Association of Nigeria CAN àwọn ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ má ṣe bá àwọn agbésùmọ̀mí àwọn jàǹdùkú dúnàádúrà rárá o nítorí wípé ẹni tí ò bá fẹ́ àlàáfíà fún orílẹ̀-èdè irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ kò gbọdọ̀ ní ìsinmi ni ìwé mímọ́ sọ o. Ọ̀rọ̀ ọ̀hún tó jáde lẹ́nu àwọn ọmọlẹ́yìn Kìrìsìtẹ́nì èyí tí wọ́n sọ wípé lórí ìròyìn kan èyí tó jáde wípé lára àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba ìjọba àpapọ̀ wọ́n fẹ́ máa bá àwọn jàǹdùkú agbésùmọ̀mí wọ́n fẹ́ máa bá wọn dúnàádúrà pàápàá jù lórí ìkọlù àti àwọn agbésùmọ̀mí kan èyí tó wáyé ní ìpínlẹ̀ Zamfara. Wọ́n ní ìjọba àpapọ̀ àwọn olùgbọ́ wípé ẹ fẹ́ bá wọn jókòó yí tábìlì pọ̀ láti dúnàádúrà kí wọ́n lè jọ̀wọ́ ògúnlẹ̀ kí wọ́n má bàa jà mọ́. Ọ̀rọ̀ yìí wá jáde lẹ́nu àjọ CAN eléyìí tó jẹ́ ti ẹ̀ka ìwọ̀ oòrùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí ìránṣẹ́ Ọlọ́run Sunday Oyibe tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá tí í ṣe ọjọ́ àìkú níbi tó ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti má gbìyànjú láti bá àwọn agbésùmọ̀mí jókòó dúnàádúrà o. Wọ́n ní bí apá bá ti kú ìjọba àpapọ̀ kí wọ́n wá ìrànlọ́wọ́ o lọ sí ilẹ̀ òkèrè láti ṣe àtìlẹ́yìn fún wọn kí wọ́n lè dojú ìjà eléyìí tó le koko kọ àwọn agbésùmọ̀mí àti àwọn tí wọ́n ń dìhà ogun mọ́ra tí wọ́n ń da àlàáfíà omi orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Wọ́n ní níbo nípàdé ọlọ́jà tí a sẹ́wọ̀n wọ́n ní kò yẹ kí ẹni tó bá ń wá wàhálà tó ń da orílẹ̀-èdè láàmú kókó náà ní ìsinmi o. Wọ́n láwọn arọ ìjọba àpapọ̀ láti rú àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà àti ẹ̀ṣọ́ aláàbò lágbára
kí wọ́n lè pa ogun àwọn agbésùmọ̀mí, àwọn jàǹdùkú àdìmọ́ra ogun mọ́ra, kí wọ́n lè paná ogun wọn, kí àlàáfíà lè jọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní bí wọ́n bá gbìyànjú láti bá wọn dúnàádúrà bí ìgbà èèyàn fi jọ̀bọ̀jọ̀bọ̀ ọbẹ̀ lé wọn lọ́wọ́ ni o, inú wọn yóò máa dùn, wọ́n ó tún máa dúnkòokò mọ́ orílẹ̀-èdè yìí ni, tí wọn yóò sì máa ba nǹkan jẹ́ lérògbà wípé ìjọba yóò tún pè wọ́n láti fún wọn ní owó àti àwọn ohun tó dáa o. Wọ́n ní ní báyìí o, àwọn ọ̀rọ̀ ìjọba àpapọ̀ láti wá ìrànlọ́wọ́ lọ sí àwọn ilẹ̀ òkèrè ìdojú ìjìyà tó le koko kọ àwọn agbésùmọ̀mí kí wọ́n sì lè ṣe ogun wọn, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run Sunday Oyibe bó ti gbé ọ̀rọ̀ jáde fún àwọn akọ̀ròyìn lánàá tí í ṣe ọjọ́ Àìkú. Ilé ẹjọ́ májísírèètì kan tó kalẹ̀ sí Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́ Jímọ̀ tó kọjá yìí ni wọ́n ti dá ẹjọ́ fún arákùnrin ọmọdé kan eléyìí tí ṣe ní ọdún 28 Òjó Àlòfẹ́ wípé kí wọ́n lọ fi pamọ́ sínú ọgbà àhámọ́ fún odidi 30 ọjọ́ títí tí ìwádìí ọ̀rọ̀ àti ẹ̀sùn tí wọ́n fi kàn án tí ẹ̀rí tó nípọn tí ó fi jáde látọwọ́ àwọn agbófinró. Gẹ́gẹ́ bí wọ́n ti dá ẹjọ́ ọ̀hún, ọ̀gbẹ́ni Òjó òun mà ni wọ́n sọ pé ó digunjalè bàbá kan o, tó sì jẹ́ pé wọ́n tún fi ẹ̀sùn ìdúkokò mọ́ wọ́n fi kan ọ̀gbẹ́ni Òjó wípé ọ̀gbẹ́ni bàbá wọn tí í ṣe ajórimọ́rin òun mà ni ó jà lólè tó sì gba òbítíbitì owó èyí tó dín ní 200 náírà tó dín 10 náírà 190,000 naira tí wọ́n tún ní bàbá àwọn tí í ṣe ajórin ó mú irin níbi tí bàbá náà ti ṣiṣẹ́ ló fi ń gbá bàbá àwọn lórí, gbá lọ́rùn, gbá lẹ́sẹ̀, gbá ní gbogbo ara, èyí tó fà á tó jẹ́ pé okùn ẹ̀mí bàbá náà díẹ̀ béléjá báyìí ló kù kó já o, kó tó rí pé àwọn ẹlẹ́yinjú àánú ọmọ Nàìjíríà wọ́n gbé bàbá àwọn lọ sílé ìwòsàn fún ìtọ́jú eléyìí tó péye o. Ẹni tó rojọ́ ọ̀hún tako ọ̀gbẹ́ni Òjó nílé ẹjọ́ lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wípé ó fi ẹ̀mí ìdúkokò ìwà ìdúkokò ó fi kan bàbá kan David Ọmọlẹ̀yẹ eléyìí tó jẹ́ ajórin ní Adó Èkìtì lọ́hùn-ún. Ní báyìí olùpẹ̀jọ́ náà tó rojọ́ tako ọ̀gbẹ́ni Òjó, Bánkọ́lé Ọlásùnkànmí, òun ló tọrọ o lọ́wọ́ adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà Bùnmi Bámidélé wípé kí wọ́n fún àwọn ní ọjọ́ péréte o láti tún tẹ̀síwájú nínú ìwádìí tóun tẹ̀rí eléyìí tí wọn yóò fi kan Òjó Àlòfẹ́ mọ́lẹ̀ tí ẹ̀wọ̀n rẹ̀ yóò fi kún gbọ̀rọ̀gbọ̀rọ̀ bí okùn tí wọ́n fi so màálù alágídí o. Tó sì jẹ́ pé adájọ́ Bùnmi Bámidélé òun náà ó fi àyè gba àwọn ọlọ́pàá àti ẹ̀ka lè tó ṣe ìwádìí láti tẹ̀síwájú nínú ìwádìí wọn, tí wọ́n sì ní kí wọ́n fi Òjó Àlòfẹ́ sínú ọgbà àhámọ́ o èyí tó wà ní Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ Èkìtì fún odidi 30 ọjọ́, tí wọ́n sì sún ẹjọ́ náà sí ọjọ́ 8 nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí. Ní báyìí ajìjàgbarajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn eléyìí tó tún béèrè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè olómìnira ti Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho, bàbá òun ló ti rí ìtúsílẹ̀ àti àlàáfíà pátápátá báyìí ò gbà lọ́wọ́ orílẹ̀-èdè olómìnira Benin eléyìí tó jẹ́ ìpè láti bí ọdún 2 ó lé díẹ̀ báyìí ní bàbá àwọn ti hà nínú ìgbèkùn àti àhámọ́ orílẹ̀-èdè olómìnira Benin èyí tó wà ní olúùlú wọn ní Kòtónú lọ́hùn o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho, bàbá òun ló kọ o tó sì gbé jáde fún àwọn akọ̀ròyìn ní wípé bá a bá dá 20 ọdún á pé o, bá a dá 30 oṣù yóò sì kò, ó ní lẹ́yìn ọdún 2 ó lé báyìí o àwọn ti rí ìtúsílẹ̀ àti òmìnira gbà láti orílẹ̀-èdè Kòtónú tí ṣe olúùlú orílẹ̀-èdè olómìnira Benin báyìí o kúrò nínú àhámọ́ wọn. Wọ́n ní báyìí àwọn lè lọ sí orílẹ̀-èdè tó bá wù àwọn, bákan náà àwọn sì lè ṣe dáadáa ní orílẹ̀-èdè abínibí àwọn tí ṣe orílẹ̀-èdè Nàìjíríà, àwọn lè jẹ bẹ́ẹ̀ sì ni àwọn lè mu ohun tó bá wù wọ́n, bẹ́ẹ̀ àwọn tún lè darapọ̀ mọ́ àwọn ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ lọ sí ibi ayẹyẹ ìnáwó. Wọ́n ní ìgbàkigbà yòówù tó bá wù àwọn làwọn lè kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí padà sí orílẹ̀-èdè yìí o, nítorí wípé gbogbo gbèdéke ìlànà eléyìí tí ìjọba orílẹ̀-èdè olómìnira Benin tí wọ́n gbé sí àwọn láyà wípé kí àwọn lọ pèsè àwọn nǹkan wọ̀nyí kó tó di pé wọ́n tú wọn sílẹ̀ làwọn ti gbé sílẹ̀ tí ohun gbogbo tó sì wà ní ìbámu sí ìlànà àti òfin orílẹ̀-èdè ọ̀hún.
bẹ́ẹ̀ bá sì gbàgbé lórí ọ̀rọ̀ à ń jà fún orílẹ̀-èdè olómìnira Yorùbá àbí àjàfún èyí ló fà á tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè lábẹ́ ààrẹ àná Muhammadu Buhari tí wọ́n ṣe fi ọwọ́ òfin tí wọ́n fi gbé Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho, ṣùgbọ́n báyìí Sunday Igboho ó ti rí ìtúsílẹ̀ pátápátá kúrò nínú ìgbèkùn àhámọ́ èyí tó wà ní Kòtónú èyí tó ṣolúlu orílẹ̀-èdè olómìnira Benin báyìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin-takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido, òun ló sọ wípé òun ti tẹ́wọ́ gba àforíjì eléyìí tí Ayọ̀dèjì Máyọ̀kún tí gbogbo èèyàn mọ̀ sí AY èyí tó tọrọ lọ́wọ́ Davido fún eré kan àti àwàdà kan èyí tó ṣe nílùú Warri níbi tó ti fi ọ̀rọ̀ èébú ara àti àpárá tó fi bú Davido èyí tó fà á kí gbogbo àwọn olólùfẹ́ Davido kí wọ́n bínú sí àwàdà ọ̀hún èyí tí AY tó ṣe nílùú Warri níbi tó ti sọ di mímọ̀ wípé ńṣe ni Davido kàn ń bẹ́ àwọn obìnrin ní ń bẹ́ wọn lóyún pẹ́ẹ́pẹ́ẹ́ tí wọ́n sì ń bímọ fún un àfi bí ẹlẹ́dẹ̀ pẹ̀lú nǹkan ọmọkùnrin rẹ̀ eléyìí torí tó ń tòló. Ó ní òun tóun ní nǹkan ọmọkùnrin èyí tó tóbi gbòǹgbòlà. Ó ní láti bí ọdún 13 sẹ́yìn òun ò tíì lórí ọ̀fẹ́ láti fún obìnrin kankan lóyún débi tóun ó fún ìyàwó ilé òun lóyún, tó sì jẹ́ pé àwàdà ọ̀hún ó gbòdì lára àwọn olólùfẹ́ Davido àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà èyí tó fà á kí AY kó lọ sórí ìkànnì Instagram rẹ̀ láti lọ tọrọ àforíjì lọ́wọ́ Davido. Ní báyìí Davido ti ní bẹ́lẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìdọ̀bálẹ̀. Ó ní òun gbà wípé eré àwàdà ẹ̀fẹ̀ lásán eléyìí tí AY tó ṣe yìí, ó ní òun kà fún àwàdà, òun ò sì kà fún nǹkan kan. Ó ní ní báyìí òun ti tẹ́wọ́ gba àforíjì rẹ̀ kí ohun gbogbo kó máa lọ béèrè bí a ti kọ̀wé rẹ̀. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣọjọ́ ajé títí lójúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ aláǹfààní sí ọ̀tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa, ọ̀nà òní náà wá fún mi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Eré àtayọ̀ láfi pàdé. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.